Africa Content TV. Orí kò sí kò mìíràn tí a lè lọ. Please, ẹjọ́kò láti lọ ẹjọ́. Nígbà kan sá, ó jẹ́ tẹ́sọ́rà mi. Branch chairman ní 15, òun fún secretary ní 10,000, òun fún tẹ́sọ́rà ní 10,000. All the Lagos State or chairman, secretary, tẹ́sọ́rà. Ojú wa kó gbogbo obìnrin tó bá ti ṣiṣẹ́ ní union pátá ní Lagos State. Ó jẹ́ láti lọ sí ní o, ó bá ṣàtúntò obìnrin. Ojú wa fún wọn ní 30,000. Àná almost kọ́ bí 70,000 70 million something oníṣẹ́ lóṣooṣù ti now mo yẹ. Ìgbà tó wáyé wa pèmí láti ẹ̀kọ́dà. Wọ́n ní kí wọ́n bá wọn lé pé gbọ́dọ̀ lọ stọ́ọ̀pù owó yẹn. Pé ṣé mo rí pé ẹ̀kọ́dà fún wa láṣẹ láti ṣe bẹ́ẹ̀ wọ́n sọ wọn. Ṣẹ́rí yẹ́sà àwọn pípù tó jókòó yìí. Èmi ò sà. Èdè tó máa sọ pé mo ò rí ọ̀pọ̀pọ̀ lálábọ̀dé. Kí n fi àwọn state ẹ̀sẹ̀ kejì mi lẹ̀. Because ajá tí ò bá yóò sà kò ní báyìí tí ò lè ṣe é. Ọdẹ ìnáwó ìdára pé ìkọ̀kọ̀. Àwọn branch chairman secretary treasurer tó ń wá síbí àtàwọn tó kù ká dábì wọ́n ṣe gbùdùgbùdù méje fún mi yàyà mẹ́fà wọ́n dúró sí nìkan wọ́n stand lẹ́yìn nìkan. Táwọn èèyàn bá ń sẹ́ẹ̀dì mẹ́sẹ̀gì sí mi wọ́n máa ń gbé ìkọ̀kọ̀ fún mi pé èèyàn kan ṣe kan. Màá ní jẹ́ ká rí confam tí bá ti rí bóyá mo máa jóra fún bóyá mo ò ní jóra ní Lagos State àtàwọn tó yìí padà bọ̀ wá ṣiṣẹ́ yìí lọ nílé iṣẹ́ yìí. Ẹ sọ fún wọn géètì sílẹ̀ ẹni tó bá fẹ́ wá tó bá wà ń ta tó bá mọ̀ pé òun wà nú ẹgbẹ́ yìí ó mọ̀ pé òun ṣiṣẹ́ nú ẹgbẹ́ yìí kó máa bọ̀. Àyè wà lẹ́ẹ̀kún. A fi ṣe ẹ̀ ṣé ká ti jẹun ká yó ká bọ́mọ ká bọ́yàwó owó à. Plus ẹ mọ̀ pé mo sọ plus ní pé àwọn ọ̀kan wà tó yẹ àwa fúnra ara wa la fi ọwọ́ faná wọlé la mú ọwọ́ látà broad nítorí mọ́ dúró tí wà. Àwa sọ pé kọ́ wá jẹun. Tọ́wọ́ jẹun tọ́tọ́ sápadà lọ sọ́hùn tó ń sọ̀bù wọ́n síbi kò sọ́nà o. But àwọn tàbí tó ń ṣiṣẹ́ yìí tọkọ̀ sí wọn padà kọ́ máa bọ̀ à ń gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ no fight no war no anything thank you sir ẹgbẹ́ fún wa sir ọlọ́wọ́ máa fún ilé ìdílé àtàkùn. Up national. Up national. Listen, tó bá wọ́n pè national yẹn tó jókòó tó bá ti pè up national ọwọ́ ẹ̀ òkè jókòó ọwọ́ ni mo fẹ́ jókòó. Up national. Up national. Up national. Aluta. 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 أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
the deputy caretaker chairman, the caretaker treasurer, Muslim and the Akisan. The deputy state chairman, Suleiman Odora Deleti, the state treasurer, all the state executive council, our elders. Ìgbà tí mo ti wá yìí, tí mo dẹ̀ sọ bẹ́ẹ̀ sí máa dá sí i pẹ̀lú ògbọ́n náà kí àwọn sọ fún gómìnà ó fọ́ mi pé kán á sọ wọn àbọ̀rọ̀ sọ wọn. Kí lọ kọ lẹ́tà, kí n kọ lẹ́tà, kí n dẹ̀ kọ lẹ́tà appeal sí Lagos state government, kí n dẹ̀ sọ mẹ́ta pé àti ńlálò. Kúrò nílé wọn ní wọ́n ní kí n make sure you pay that letter enter Lagos state government ní join. Aago mẹ́fà jáde lọ sí NSC láti lọ kọ́lẹ́tà á ti gbé ẹ̀dìdì láti Àbújá láti wá deliver lẹ́tà yẹn wọ́n ti deliver rẹ̀ fún jíbọ̀ ọ̀sán wọ́n dẹ̀ stamp rẹ̀ wọ́n dẹ̀ play with Lagos. Take care, don't know we go you. Take care of. Olùwárí òfin wọn lè fẹ́ mọ́ ní. Ṣé bá ti dolóò tẹ́lẹ̀ mọ́ olùfin? Mo lẹ́bi tí mo ṣe ọdún mẹ́jọ pẹ̀lú àgbẹ̀dẹ. Iṣẹ́ pé mo tí mo fẹ́ lágbẹ̀dẹ ṣe. Mo manage situation bí sóbìlì wa. Kí ló ń tọ̀ ní manage tó wà lẹ̀? Kálíbà ní peace. Tẹ́kọ̀ọ́ bá lọ, á ní problem o. I told you. Wọ́n lè ní nígbà tí ebi tí wọn. Wọ́n tẹ́kọ̀ọ́ bá lọ, àwọn òṣèré náà ló dà. Ẹ̀ ti ṣe ìlú ọ̀nà táyì. Adúlọ́dọ̀ọ̀lọ́ irọ́ ló pàdé òótọ́ ló sì pàdé ìmọ́lẹ̀ sì ní òkùnkùn ní. Tó bá ṣe wípé etí Ọlọ́run sọ pé tí kálukú bá ṣe yóò rí gbà abẹ́kọ̀ òkùnkùn lè wó ìmọ̀lẹ̀. Bí rọ́bà sì lọ lógún ọdún. Mo kí sẹ́ẹ̀tì àmọ́ yín. Mo kí Ọlọ́run yóò bá wa kí. Wọ́n ṣe pé ẹnìkan tó ṣe pé it's not a fighter. It's not a fighter. Hallelujah. Mo sì
kí àwọn méjèèjì ẹ̀dìdẹ ọ̀dọ́ra àti àwọn ni mo fi kí gbogbo yín o. Wọ́n try láti conquer the divide and rule but wọn ò gbà. Tó bá yẹ pé wọ́n bá dalẹ̀ ara wọn ni kò ní rí dàní. Nígbà tẹ́lẹ̀ ẹ̀dìsọ́ọ̀bù èkó ẹ sì fi Kúdẹ́lẹ́tì ṣe jáde àwọn. Tí o bá sẹ́ni tó ro inú jílẹ̀ tó mọ̀ ìgbé gbogbo ẹ̀dá ayé irọ́ ni tó jẹ́ kí nǹkan ó tàn jẹ́ lónìí òun náà ti di chairman òun náà ó gbà. So wọ́n lè lu Dubai náà rú abẹ́kọ̀ so ibi tí agbára wa ni ẹ jókòó Ọlọ́run ṣe dáadáa fún ìtọ́lọ́ ṣe omi kò ní ìbàjẹ́ ó fi gbé gbogbo àwọn executive àwọn ọmọ ẹgbẹ́ látòkè délẹ̀ tí wọ́n support yín.